mọ̀dáràn morogo. Àwọn akọrin wọn sì ń kámẹ́rà orin wa. Yé kò ní dá fébò tó ṣe kò ṣe. Bébò bá kúre kò ní sùn re. Ẹ sàmí eléri gbébò yìí ní ń báyé jẹ́ bàbá o. Èbó ni òjá máa délé bọ̀ sọ́lọ́mọge. Ó dá mi lójú pé gbogbo wa la rántí arákùnrin yìí, ìyẹn Mukaila Shenwele tó kọ òyìnbó tó ṣe kò ṣe. Òun la máa gbọ́ pé ó fi ayé lẹ̀ lánàá. Ọ̀fọ̀ ńlá ló máa ṣẹ̀ ní ilé Ṣínrógunjó ní ìlú Ìlọrin nígbà tí a gbọ́ pé gbajúgbajà òǹkọrin Mukaila Shenwele pé ó fayé lẹ̀. Mukaila Shenwele òun náà ni olórin tó kọ ẹ wá wo òyìnbó tó ṣe kò ṣe tóyìnbó bá kúre kò ní sùn re. Ẹni yìí la gbọ́ pé ó fayé lẹ̀ ní alẹ́ àná. Ẹnìkan nínú àwọn ẹbí rẹ̀ tí kò fi orúkọ rẹ̀ léde, òun náà ló fi tó àwọn èèyàn létí wípé kò sí nǹkan kan tó ṣe Mukaila Shenwele kó tó di pé ikú ẹ̀ dé. Gẹ́gẹ́ bí a ti rí gbọ́, wọ́n ní ó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ títí tílẹ̀ fi ṣú lánàá ni. Pé kódà gan-an ó tún sọ fún àwọn aráalé rẹ̀ pé òun bọ̀ ní ilé ẹbí wọn, ìyẹn family house wọn tó bá ti dalẹ́. Kò pẹ́ la gbọ́ pọ́n ní Mukaila ti fayé lẹ̀ o. Wọ́n ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn Kwara State University Teaching Hospital. Àmọ́ wọ́n ní ipò tó wà ó lágbára gan-an. Wọ́n náà tún wá gbé lọ sí ilé ìwòsàn Balógun ní Ẹrúdá láti lọ ṣètọ́jú rẹ̀. Ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Wọ́n ní Mukaila Shenwele ó fayé sílẹ̀ kí Ọlọ́run kó bá wa rọ̀ àwọn ẹbí rẹ̀ lójú àti ìyàwó àtàwọn ọmọ àtàwọn ẹbí tó fi sílẹ̀. K'Ọlọ́run má ṣe ikú eléyìí kó má ṣe lákùúfà ní inú ilé wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí channel wa, ẹ bá wa like fídíò yìí, kẹ́dẹ̀ bá wa share káàkiri káwọn èèyàn náà lè gbọ́. Ẹ ṣé gan. Bébò tó ṣe kò ṣe. Bébò bá kúre kò ní sùn re. Ẹ sàmí eléri gbébò yìí ní ń báyé jẹ́ bàbá o. Èbó ni òjá máa délé bọ̀ sọ́lọ́mọge. Bàbá tí rówó ló ń rán bàbá onírin mọ́ wo gbogbo. Wá sì fèrí méjèèjì fúnra wọn. Àwọn ọkùnrin àwọ̀ wà mọ̀ rànjú. Àní mọ̀ pẹ́kọ̀ tó ti rọ̀nà gungun. Àní kọ́lọ́ ń sàmì èèyàn ni. Gbogbo yẹn wo oṣù yìí náà lẹ́ni jáǹsì kan. Láti bá sọ láti tún òfin tuntun. Ó ní tó bá di January 27. Wọ́n gbọ́dọ̀ kókó ṣé wọlé yìí mọ́. Ká padà sí kọ́mú aláàpọ̀ àtijọ́ sí. Ìsínláwà mọ̀yàn tó wà pàǹgòrò. Èyí gbogbo wèrè sọ́ńtì rọ́ọ̀bà gbé dúró. Bàbá sọ lọ́rùn ó túbú jẹun yé. Ó ti ṣe dápẹ́ mọ́rí kọ́ọ̀dù nípa. Ọlọ́ńdà kò sánú èèyàn ni. Sórí rẹ̀ yìí. Irúṣẹ́ àfíìdì yìí bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́. Iṣẹ́ rẹ̀ ò ṣe jẹ́ wíkẹ́ǹdì ara. Ìrọ̀lẹ́ ọjọ́ Àlàmísì FBC. Ìgbà wo làwọn òkú tó ti kú wálé. Àmọ́ tó bá fẹ́ jẹ́ ògidì gbòǹkan lombo. Ìwọ lè máa fojú dúrọ́gbà àwọn ọmọdé kọ́ dájú kó tán kọ́ sọ́ra ẹ̀bí Ronaldo mọ́ lọ́wọ́. Láti ní ju ọgbọ́n wà lẹ́kùn kó tó dé. Bó ṣe gbà yí tó bá wá ń ṣe fàájì fún òun ni o. Tòṣò kó di kárọ̀tì nǹkan jẹ. Kíngì tònà àìlọ́mọ wúrà ní amúwá pé o. Àánú ẹ̀ ló ṣe mí o. Ṣé kí n bá